Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Wednesday, May 13 ọdún 2026 tá wà nínú èyí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, ojúbọ ọkùnrin, ojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní, ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ ìtọ́jọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa sa ipá àtakitiyan láti ṣàwọn àtúnṣe kan nínú ìgbésí ayé yín, láti ní self improvement, láti jẹ́ kí nǹkan dàgbàsókè. Agbára káká máa wà fún yín lọ́jọ́ tòní láti fálẹ̀ mọ́ iṣẹ́ dáadáa, láti fálẹ̀ mọ́ bí ayé yín ti fẹ́ da nípa ṣíṣe ìgbìyànjú, nípa títiraka lọ́tùn lósì. Ẹ máa bísí púpọ̀ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó máa jẹ yín lógún jù lásìkò yìí, òun náà ni reputation yín, òun náà ni bẹ́ẹ̀ fẹ́ dàgbàsókè, òun náà ni bí ìrìnnìsí yín ṣe fẹ́ rí, òun náà ni bẹ́ẹ̀ fẹ́ ní self improvement ní gbogbo ọ̀nà. Àsìkò ìjásìkò tó ṣe é pé ẹ máa ṣàwọn àtúnṣe kọ̀ọ̀kan lórí bẹ́ẹ̀ fẹ́ gbègbè sí ayé ìrọ̀rùn, lórí bí nǹkan ṣe fẹ́ rọrùn fún yín níbi iṣẹ́ ni, láyè káyè ni, bí gbogbo nǹkan ṣe fẹ́ máa lọ lẹ́sẹẹsẹ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ tòní ọjọ́ tó dára kẹ́ fi fálẹ̀ mọ́ gbèsè ayé yín ni, ọjọ́ yìí fúnra lára yín gangan ni. Ẹ nífẹ̀ẹ́ ara yín náà ṣáájú kẹ́ tó lẹ́fẹ́ nífẹ̀ẹ́ lòmíì, ẹ ṣe dáadáa sí ara yín náà ṣáájú kẹ́ tó lẹ́fẹ́ ṣe dáadáa sẹ́lòmíì. Lóòrọ̀ ọjọ́ tòní ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́rí sọ́pọ́ọ̀tì kan tó ṣe pé ẹ̀ ń fẹ́ látọ̀dọ̀ èèyàn tó súnmọ́ yín, bóyá látàrí nǹkan tí ẹ̀ ń ṣe lásìkò ìfín ìdàgbàsókè. Ẹ lè rí sọ́pọ́ọ̀tì, ẹ lè rádúró ti àwọn tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Bá ṣe pé yín àti ọ̀rẹ́ ádámọ́ dáadáa lóòrọ̀ kùtù ọjọ́ tòní, jíjí tẹ́ máa jí lọ́jọ́ tòní, ara yín máa yá gágá láti fálẹ̀ mọ́ bí ọjọ́ tòní ṣe fẹ́ lọ. Wà sí wàhálà ara lọ́jọ́ tòní, wò nǹkan lọ dáadáa. Ó kàn ṣeé ṣe kọ́pọ̀ mí inú yín kí ẹ fẹ́ máa gbé àwọn èrò kan sórí nípa ó yẹ kẹ́ ti jù báyìí lọ, nípa ń pé ó yẹ kẹ́ ti jù báyìí lọ, nípa ń pé báyìí ló yẹ kẹ́ ti ṣe láyé, ire báyìí ló yẹ kó ti wọlé, kí ló dé tí kinní kò lọ déédé, kí ló dé tí lè ń lọ báyìí nínú ìgbésí ayé mi. Ọ̀pọ̀lọpọ̀ èrò yẹn òun ló máa wá sọ́pọ̀lọpọ̀ mí inú yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé gbogbo èrò náà kò ní pẹ́ tá fi parẹ́, tá fi kásẹ̀ ńlẹ̀ pátápátá. Ọjọ́ tòní dára ní gbogbo ọ̀nà, iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa, ire owó náà á wọlé fún yín lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kọjá 20 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní, ọjọ́ tó ṣe é pé ìmọ̀lára yín máa bẹ̀ sí lágbára ló jẹ́. Ẹ máa wà highly spiritual lọ́jọ́ tòní, ẹ tún máa wà highly sensitive pẹ̀lú. Nǹkan kékeré báyìí ó ṣeé ṣe kí ó dùn mọ́ yín nínú gidi gan, tó jẹ́ nǹkan dáadáa, tó jẹ́ nǹkan ìdùnnú tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Nǹkan tó sì jẹ́ nǹkan kékeré báyìí tíyàn ṣe fún yín tó jẹ́ pé ó rí bákan tí ò fi bẹ́ẹ̀ dára, ó ṣeé ṣe kó fẹ́ bá yín níbi tí ò dá láàgọ́ ara, kó ṣe é pé ẹ máa fẹ́ wò pé èmi ni lágbájá ṣe báyìí sí, tá fẹ́ dùn yín gidi gan lọ́jọ́ tòní. Ẹ máa wà very sensitive lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, ẹ má take gbogbo nǹkan too personal lọ́jọ́ tòní o. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa wà intuitive dáadáa lénìí. Èròǹgbà máa sọ sí yín lọ́kàn lọ́tùn lósì. Àwọn èròǹgbà tó ń sọ sí yín lọ́kàn lásìkò yìí, ẹ tẹ̀lé, ẹ finú tán ẹnìkejì yín nìyẹn, ẹlẹ́dàá yín nìyẹn, ohun tó ń sọ sí yín lọ́kàn nìyẹn. Ẹ tẹ̀lé kí ó lè tọ́ yín sọ́nà tààrà, ọ̀nà tó ṣe é pé ó máa gbàjẹ́ kọ́jọ́ tẹ̀ní fi dára. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé, ó ṣeé ṣe kẹ́ láwọn àlá kan lásìkò yìí, torí ọ̀pọ̀ míì nínú yín ó ṣeé ṣe kó jẹ́ ẹni tó ṣe é pé ó ti ní ẹ̀bùn tẹ́lẹ̀, ó ṣe pé ọ̀rọ̀ máa ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ẹni tó bá dàbí ìgbà pẹ́ mi inú yín ò fi bẹ́ẹ̀ bá yín sọ̀rọ̀ dáadáa tó, ó ṣeé ṣe kí wọ́n gba ojú àlá jíṣẹ́ fún yín dáadáa ní àsìkò yìí. Àwọn iṣẹ́ tẹ́ bá rí lójú àlá, àwọn ìran tẹ́ bá rí lójú àlá, ẹ rí dájú pé ẹ tẹ̀lé, ẹ mú lò, ẹ wá ìtumọ̀ rẹ̀. Ó ṣeé ṣe kó ní ìtumọ̀ èyí tí ó dára fún ìgbésí ayé yín ọjọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ wà dọ́ọ̀ bákan, ó fẹ́ ṣọ̀pọ̀lọpọ̀ yín bí ìgbà pé kẹ́kọ̀ọ́ ti ẹ̀dá wà, bí ìgbà pé kẹ́ má ta síyàn, bí ìgbà pé kẹ́ má báyàn ṣe. Ó wà okay bẹ́ẹ̀, kò sí problem. Àsìkò tó bá ń ṣe yín báyìí, àsìkò yìí kẹ́ mọ̀ dájú pé àsìkò gbígbàdúrà ni. Ẹ rí dájú pé ẹ fi wà lẹ́yìn nìkan láti ṣe prayer ló dára. Iṣẹ́ á wá lọ dáadáa lénìí, relationship yín náà lọ dáadáa, ṣùgbọ́n jìnnà sí mood swing. Ẹ má take nǹkan too personal látara bí ẹ ṣe wà sensitive sí, bẹ́ẹ̀ sì ni iye owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá 20 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́ láàrin ẹ̀yin àti àwọn tó rọ̀gbà yín ká. Àsìkò ìjásìkò tó ṣe é pé ẹ máa ṣàṣàyàn nípa ń pé lágbájá yìí ṣe ẹni tó wọ́ọ̀tì kí n tiẹ̀ súnmọ́ ni, lágbájá yìí tó yẹ kí n ti máa bá ṣe ṣá, ìwà tí lágbájá kan wù fún mi kò dáa, ìtẹ́lẹ̀ wù fún mi ló dára jù, eléyìí mo fẹ́ bá ṣe, tàwọn mi ì bá ṣe. Ẹ máa ṣàríwòye sí nípa àwọn tẹjọ́ ń kóra yín káàkiri, nípa àwọn tó ṣe é pẹ́jọ ọ̀bà yín ráyé ká. Ẹ máa wò pé ṣáwọn eléyìí wọ́ọ̀tì ẹ̀ láti bá ṣe ṣá, ṣé ìbáṣepọ̀ mi àtàwọn ẹni tó máa bíire ṣá,
bákan náà sì rèé ẹ máa wò pé nǹkan tí mò ń ṣe lásìkò yìí ṣé nǹkan tó ṣe é pé tí n bá ń bá lágbájá rìn tó lè jẹ́ kí nǹkan yẹn padà já síre. Àsìkò yìí àsìkò tó ṣe é pé ẹ máa ronú jinlẹ̀ nípa àwọn tẹ́ ẹ̀ ń bá ṣe, àwọn tẹ́ ẹ̀ ń súnmọ́ ni. Àsìkò yìí wá dára púpọ̀ kẹ́ fi kíyèsára, ẹ jìnnà sí gbogbo nǹkan tí ó ń jọ mọ́ à ń lékì secret ara ẹni. Gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe pátápátá ẹ má wulẹ̀ ṣàlàyé fẹ́nikẹ́ni, ẹ sì má finú tẹ́nikẹ́ni lásìkò yìí. Lọ́jọ́ tòní èèyàn lè dá lẹ́yìn tẹ́ bá finú tán wọn, ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní, ẹ má finú tẹ́nikẹ́ni. Ara yín ni kẹ́ gbẹ́kẹ̀lé, ara yín ni kẹ́ gbára lé, kẹ́ sì gbẹ́kẹ̀lé Olúwa, kẹ́ gbẹ́kẹ̀lé Olódùmarè ọba tó dá yín. Ẹ wá lè free ara yín láti bá àwọn èèyàn ṣe, ṣùgbọ́n ẹ wà neutral, ẹ má dà sí wọn ju bó ṣe yẹ lọ, ẹ sì má fà sẹ́yìn ju bó ṣe yẹ lọ. Èyí máa jẹ́ kọ́jọ́ tòní balance, á jẹ́ kọ́jọ́ tòní lọ bó ṣe yẹ kó lọ, wà ní sí wàhálà, iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ níbi iṣẹ́ yín. Iṣẹ́ yín máa lọ dáadáa lásìkò yìí o. Àsìkò ìjà àsìkò tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ máa ṣàyẹ̀wòye sí nípa ọ̀rọ̀ iṣẹ́ yín, nípa ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà. Bóyá bí tẹ́ ti ń rajà kan ló dàbí ìgbà pé ibẹ̀ ò fi bẹ́ẹ̀ pè yín mọ́, ó ṣe é ṣe kẹ́ tún máa wòye sí pé bóyá kí n lọ máa rà ń bò mí. Ẹ máa fẹ́ máa plan lórí business yín dáadáa, ẹ máa fẹ́ máa plan lórí career yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹnì fẹ́ kẹ́gbìn kankan ta léyìn lásìkò yìí, ẹ máa fẹ́ kóra yín níjànú púpọ̀, ẹ máa fẹ́ pọ́nra yín lé dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ nǹkan tó dára púpọ̀. Ẹ pọ́nra yín lé láwùjọ, ẹ bá tẹ̀wé ṣe, kẹ́ bá àgbàlagbà ṣe, kí ẹ sì rí dájú pé ẹ fọ̀wọ̀ tó tọ́ ẹ fi bá àwọn èèyàn lò lọ́jọ́ tòní. Tó lọ́jọ́ tòní tíyàn bá disrespect yín bákan, ó ṣeé ṣe kí ó fẹ́ dùn yín bákan, ó fẹ́ bí ìbínú jọjọ lọ́jọ́ tòní, kí ẹ kíyèsára dáadáa. Respect is reciprocal. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, káwọn èèyàn náà ṣe dáadáa sí yín. Láyé iṣẹ́ náà ẹ ṣe dáadáa sáwọn kọ́sítọ́mà yín, ẹ ṣe nǹkan tí wọ́n ń fẹ́, ẹ pákéjì ọjà yín dáadáa lásìkò yìí, ẹ ṣàtúnṣe lórí iṣẹ́ yín dáadáa lásìkò yìí. Àtúnṣe tẹ́ bá wò pé kíní òun mo nílò láti túnṣe. Nǹkan tẹ́ bá ti ń ṣe náà ẹ lè ríṣẹ́ kí ẹ gbé àwọn ọjà yìí mélòó ló kù, nǹkan báyìí ló wà ńbẹ̀, jẹ́ kí n rà báyìí sí, jẹ́ n gbé gbèsè báyìí láti lọ bá lágbájá bóyá ó tún lè ràn mí lọ́wọ́ láti jẹ́ kí iṣẹ́ ìtúndàgbàsókè. Ibo lọ́tún sí ń kọjá ńbẹ̀ yẹn. Àwọn nǹkan yẹn jẹ́ àwọn nǹkan tó ṣe é pẹ́ ní láti ṣe ní àsìkò yìí, torí àsìkò iṣẹ́ gangan lásìkò yìí jẹ́, kì í ṣe àsìkò nǹkan míì. Ẹ lè má ráyè nǹkan rẹpẹtẹ gan ju bó ṣe yẹ lọ, tó ṣe é pé iṣẹ́ yín náà lẹ́fẹ̀ẹ́ fálẹ̀mọ́ àti ipò tẹ́ wà ní àwùjọ. Ọjọ́ tòní iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ọjọ́ ìdọ̀rùn ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Ìró tó ṣe é pé ẹ ti gbọ́ látọ̀nà jíjìn láti jọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí ẹ gbọ́rọ̀ dùnnú, kẹ́ gbọ́rọ̀ ayọ̀ látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Bóyá èèyàn kan tẹ́ tí ń wò pé bóyá lágbájá yìí ó tiẹ̀ ti gbàgbé mi, kò tiẹ̀ bá mi sọ̀rọ̀ wọn láti jọ́ yìí, ó ṣeé ṣe kí ẹ gbọ́rọ̀ wọn ní ọjọ́ tòní tá sì bí kínú yín dùn, káyọ̀ yín kún. Ó sì lè máa ṣọ̀pọ̀lọpọ̀ yín bí ìgbà pé jẹ́ ń ṣẹ́ẹ̀kì lágbájá tó wà lókè òkun, jẹ́ ń ṣẹ́ẹ̀kì tàmẹ̀dù tó wà ní ọ̀nà jíjìn sí mi. Àwọn tó ṣe é pé wọ́n jẹ́ àwọn tó ṣe é pé ẹ mọ̀ tọ́nà wọn jìn, ọkàn yín á máa fà wọ́n lọ́jọ́ tòní bí kẹ́ bá wọn sọ̀rọ̀, bí kẹ́ pè wọ́n. Àwọn tó ṣe é pé tọ́jọ́ mẹ́ta tẹ́ ti bá sọ̀rọ̀ náà, ó ṣeé ṣe kó máa ṣe yín bí ìgbà pé kẹ́ tiẹ̀ kàn sí wọn, kẹ́ bá wọn sọ̀rọ̀. Àsìkò yìí àsìkò tó tún ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ máa ṣàyẹ̀wòye sí nípa àwọn nǹkan tí ẹ ní ìmọ̀, ó ṣeé ṣe kí ẹ tún ní òye sí, kẹ́ tún ní ìmọ̀ sí lásìkò yìí. Àsìkò tó dára jù láti fi wá ìmọ̀ lélẹ̀, ẹ wá ìmọ̀ kún ìmọ̀ lọ́jọ́ tòní, kẹ́ fi correct ara yín nípa àwọn tẹ́tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ tó dàbí ìgbà pé ẹ wò pé kíní mo ti mọ̀ tán, kíní mo ti mọ̀ jù, tó sì jẹ́ pé ẹ tí mọ̀ dé ibi táwọn kan mọ̀ dé. Ọjọ́ tòní ẹ wá ìmọ̀, ìmọ̀ tẹ́ bá ní lásìkò yìí àkójọpọ̀ ẹ máa ràn yín lọ́wọ́ láti jẹ́ kí ẹ rí àwọn àǹfààní kan ní àwọn ọjọ́ tí à ń wò lọ́ọ̀kan yìí. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi ní ìrẹ̀lẹ̀, ẹ free ara yín, ẹ free àwọn ènìyàn, ẹ ní fẹ́ ìnira lọ́jọ́ tòní, ẹ ní fẹ́ níyàn lára lọ́jọ́ tòní, ẹ̀yin náà sì ní fẹ́ kẹ́nikẹ́ni níyín lára lọ́jọ́ tòní. Fún ìdí èyí kẹ́ fẹlẹ̀ ṣe, kẹ́ fọgbọ́n ṣe láwùjọ àwọn èèyàn, kó má bàa sí wàhálà, kó má bàa sí ìdààmú. Ire máa wọlé fún yín lásìkò yìí, ire tó ṣe é pé ẹ ti ń hope fún, ó ṣeé ṣe tí ẹ bá plan ẹ̀ dáadáa kí ire náà wọlé fún yín. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà wọlé fún yín lénìí pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe é pé àdúrótì tẹ́ ẹ̀ ní fún olólùfẹ́ yín kó máa lékè ńkà. Àwọn náà àti wá dúró tì yín lọ́jọ́ tòní o. Ọjọ́ tó ṣe é pé ẹ fẹ́ support olólùfẹ́ yín ló jẹ́, àwọn náà àti support yín dáadáa. Àyíká yín lọ́jọ́ tòní ẹ máa sẹ́ǹsì yípo padà, á dàbí ìgbà pé ó dà nípa ayé mi ti fẹ́ máa transform báyìí fún alára yín gan. Ẹ lè fẹ́ máa ràrò jinlẹ̀ lásìkò yìí nípa nǹkan mo tún lè ṣe
tí nǹkan á tún fi dára sí láàrin èmi àti olólùfẹ́ mi á tún fi gún régé tí màá tiẹ̀ tún fi support olólùfẹ́ mi sí. Àwọn eléyìí jẹ́ nǹkan tó ṣe é kó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín máa rò lásìkò yìí tó sì jẹ́ pé tẹ bá support wọn lénìí tẹ bá dúró tí wọ́n lénìí á jẹ́ tó ṣe é pá tún bí kí wọ́n tún gba tiyín sí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ jẹ́ Virgo lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ní high libido bákan ní ọjọ́ tòní, ṣùgbọ́n ẹ̀yin tẹ jẹ́ single ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ mọ́ ìbálòpọ̀ lásìkò yìí, ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ mọ́ ìsúnmọ́ra ẹni lásìkò yìí pẹ̀lú other gender, ẹ kíyèsára dáadáa pàápàá pẹ̀lú ẹni tó ṣe é pé wọ́n jẹ́ àjòjì léni gangan fẹ́ jìnnà sí kó má bàa sí wàhálà kó má bàa sí ìdààmú. Èmi ò ṣe ṣe kọ́pọ̀lọpọ̀ yín tẹ bá plan rẹ̀ dáadáa bóyá kankan tẹ ti ń ṣe pẹ̀lú èèyàn látijọ́ mẹ́ta àbí èèyàn kan tẹ ti jọ ń ṣe kankan pẹ̀lú látijọ́ mẹ́ta ẹ lè rá àǹfààní kan jẹ ẹ lè rí ìfà kan jẹ ìbá kéré ìbá tóbi ìfà nífà ń jẹ́ nǹkan tẹ̀ ṣiṣẹ́ fún ṣíṣe kó wọlé fún yín lásìkò yìí. Iṣẹ́ wa lọ dáadáa lénìí relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Tẹ bá kẹ́fín pé nǹkan kan wà tẹ́ni láti adjust lásìkò yìí láti jẹ́ ká yín yí padà ẹ adjust ẹ̀ adjustment tẹ bá ṣe lọ́jọ́ tòní nínú ìwà nínú ìṣesí nínú àwọn kankan ni ó ṣeé ṣe kí ó bí ìyípadà tí ẹ̀ ń fẹ́ nígbèsí ayé yín láwọn àìpẹ́ ọjọ́ yìí. Ọjọ́ tòní brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́ láàrin àti olólùfẹ́ yín. Ìbáṣepọ̀ yín máa wọnú ara, olólùfẹ́ yín á ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní, ẹ̀yin náà á ṣe dáadáa sí wọn. Ọjọ́ ìfẹ́ lọ́jọ́ tòní jẹ́ ó ṣeé ṣe kí àwọn correction kankan kó máa wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lásìkò yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè fẹ́ máa ní kankan nínú ọkàn yín tó ṣe pé ẹ fẹ́ ṣe fún olólùfẹ́ kan tó ṣe pé ó ẹ nífẹ̀ẹ́ pẹ́kípẹ́kí. Èyí lè jẹ́ ọkọ, ó lè jẹ́ ọ̀gá, ó lè jẹ́ ẹ̀gbọ́n, ó lè jẹ́ àbúrò. Olólùfẹ́ ni olólùfẹ́ yín jẹ́ tó ṣe pé ẹ máa wò pé nǹkan báyìí ló yẹ kí n ṣe o, báwo mo fẹ́ ṣe báyìí tẹ́ máa fẹ́ máa plan ara yín tẹ́ máa fẹ́ máa bẹ fẹ́ adjust ara yín láti jẹ́ kí nǹkan rọrùn láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín yìí tí ò fi ní affect yín tí ò sì ní affect olólùfẹ́ yín náà. Àsìkò yìí àsìkò tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín máa wò àwọn nǹkan kan gbé mi ìbádẹ́ tí mọ̀ kí n ṣe báyìí mi ìbádẹ́ tí mọ̀ kí n má ṣe báyìí mọ́. Gbogbo nǹkan wọ̀nyí àsìkò àtúnṣe làsìkò yìí jẹ́. Ẹ fi tún ara yín pa, ẹ fi tún ara yín ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe sí ìyàwó yín ṣó dára ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe sọ́kọ yín ṣó sunwọ̀n. Ẹ rí dájú pé ẹ ṣàríwòye sí láàrin yẹn. Àsìkò ọjọ́ tòní jásìkò tó ṣe pé ẹ lè bá olólùfẹ́ yín ẹ lè bá wọn jíròrò ẹ lè bá wọn sọ̀rọ̀ ìbáṣepọ̀ tẹ bá ní lọ́jọ́ tòní ìjíròrò tẹ bá ní lọ́jọ́ tòní àbí kí ìbáṣepọ̀ yín wọnú ara dáadáa àbí kọ́ àwọn kọ̀ọ̀kan nu yín kẹfẹ́ mọ àwọn kankan tó ṣe pé á tún jẹ́ adjustment nínú àwọn ọ̀wà nínú àwọn ìṣesí tẹ̀ ń ṣe fúnra yín fẹ́rẹ̀bì kí dàgbàsókè kó dé bá ọ̀rọ̀ márèjì yín ní ọjọ́ tòní. Ọjọ́ àyájọ́dún lọ́jọ́ tòní jẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ single ẹ lòdì sí pé à ń fẹ́yàn tuntun lọ́jọ́ tòní o ẹ jìnnà sí pé à ń fẹ́yàn tuntun rárá. Ẹni tẹ́ bá fẹ́ lásìkò yìí ẹni tẹ́ bá pàdé lásìkò yìí tẹ́ bá kọnu ìfẹ́ sí lásìkò yìí àbí tó wọnú ayé yín lásìkò yìí ó ṣeé ṣe kí wọ́n má jẹ́ ẹni tó ṣe pé ó máa bá ìṣẹ̀dá yín mu dáadáa tó kó má ṣe pé ẹ padà kábàámọ̀. Ẹ kíyèsára lásìkò yìí brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Iṣẹ́ á lọ dáadáa relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú aago 7 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́ ọjọ́ iṣẹ́ báyìí ló ti wá jẹ́ pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ síkì ẹ lo oògùn dáadáa o ẹ lo oògùn lásìkò yìí kó má jẹ́ pé sickness náà máa lágbára tàbí kó má jẹ́ pé ó máa wọra lásìkò yìí. Àsìkò yẹ fi plan lórí bẹ́ẹ̀ fẹ́ ṣe ra yín ẹ wá bẹ́ẹ̀ fẹ́ lóògùn ẹ wá bẹ́ẹ̀ fẹ́ ṣe àtúnṣe health yín health symptom tẹ́ ti ń rí látijọ́ pípẹ́ àwọn ìmọ̀lára tẹ́ ti ń ní látijọ́ pípẹ́ pé nǹkan kan máa ń ṣọ̀tá mi lágbo ara máa ń ro mí orí máa ń fọ́ mi ní kinní kan ni ẹ rí dájú pé ẹ falẹ̀ mọ́ oògùn lílò lásìkò yìí kó má bàa dá yín gúnlẹ̀ kẹ́kẹ́ sára dáadáa lásìkò yìí o. Ẹ̀yin tẹ́ sì jẹ́ Scorpio yìí ẹ jìnnà sí ṣìnà ṣíṣe lásìkò yìí kí ọ̀tá yín má lọ kó àwọn àrùn tó jẹ mọ́ àrùn ìbálòpọ̀ kí ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Àsìkò oríire lásìkò yìí jẹ́ fún yín ẹ bá lè falẹ̀ mọ̀ṣẹ́ dáadáa ẹ máa ráǹfààní àtòrè gbámú ìmọ̀ falẹ̀ mọ̀ṣẹ́ yín náà ẹ rí dájú pé ó ní plan nínú ẹ má kú gìrì gbégbèsè láláìjẹpẹ plan rárá. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe lásìkò yìí ẹ máa gbégbèsè náà ní ṣíṣẹ̀ ń tẹ̀lé ni kẹ máa gbé ní jẹ̀lẹ̀ńkẹ́ ẹ má yára pinnu ju bó ṣe yẹ lọ ẹ má rọṣẹ ara yín ju bó ṣe yẹ lọ iṣẹ́ lè lọ dáadáa kí gbogbo nǹkan lè lọ dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe lè ní ẹ jẹ́ kó ní plan dáadáa iṣẹ́ wa lọ dáadáa relationship yín náà lọ dáadáa ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́ ọjọ́ tẹ́ máa wà creative ọjọ́ tẹ́ máa rí ìdùnnú tí ẹ máa rí ayọ̀ lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ ìjọjọ́ tó ṣe é pé kò ní sí wàhálà kò ní sí ìdààmú
gbogbo ohun tẹ́ ẹ̀ ń fẹ́ ó ṣeé ṣe kó tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Gbogbo ẹ bá ṣe gbégbá lọ́jọ́ tòní àwọn èèyàn máa tẹ́wọ́ gbà á, táwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí àwọn tó ń sọ sí yín lọ́kàn lásìkò yìí. Lórí bá ẹ fẹ́ ṣe nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ níbi iṣẹ́ ni, láwùjọ àwọn ènìyàn ni, ẹ tẹ̀lé á ràn yín lọ́wọ́ dáadáa lásìkò yìí. Sì ní láti ṣe dáadáa sáwọn ọmọ yín lásìkò yìí. Ẹ dùn àwọn ọmọdé nínú lọ́jọ́ tòní, ẹ ra nǹkan fún wọn, ẹ múnú wọn dùn, ẹ má yọ wọn kún. Èyí lè jẹ́ nǹkan tó ṣe pé á tún fún yín ní blessing, á tún ràn yín lọ́wọ́ dáadáa sí ní àsìkò yìí. Gbogbo èèyàn ló máa gba ti yín lẹ́ni o, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá. Ẹ wá kíyèsára kẹ́ adjust àwọn ìwà kọ̀ọ̀kan tẹ́yin gan wò tó jọ mọ́ ìwà ìjọraẹnilójú, tó jọ mọ́ ìwà ìgbéraga ní àsìkò yìí, torí ó ṣeé ṣe kó fẹ́ wọ ọ̀pọ̀lọpọ̀ míì nínú yín lẹ́wù lásìkò yìí. Kí ẹ kíyèsára dáadáa, ẹ adjust àwọn ìwà yìí kó lè jẹ́ kí àwọn èèyàn lè gba ti yín dáadáa, kó lè jẹ́ kí ẹ lè gbayì dáadáa sí ju bẹ́ẹ̀ ṣe ń gbayì lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn èèyàn máa ṣàpọ́nlé yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ohun tẹ́ bá dáwọ́lé báyìí, àṣeyọrí báyìí ló máa já sí lọ́jọ́ tòní. Ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ ti gbogbo nǹkan á lọ sòsé fún yín, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú rárá. Làákàyè tá fi ń gbé nǹkan kalẹ̀ ẹ máa ní púpọ̀ lọ́jọ́ tòní, tó máa kún dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà wọlé fún yín lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní. Ọjọ́ rere ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí. Gbogbo nǹkan á lọ dáadáa láàrin ẹ̀yin àti family, gbogbo nǹkan á lọ dáadáa. Àyíká ilé yín á gbalẹ̀ fún ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ àtàlàáfíà. Ẹ máa ṣàwọn àtúnṣe kan nu family lásìkò yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí wọ́n pè yín nu family pé lágbájá bá wa dá sí nǹkan yìí, lágbájá ràn wá lọ́wọ́ lórí kíní. Àwọn ìrànlọ́wọ́ tẹ́ bá ṣe, àwọn nǹkan tẹ́ bá ṣe fún wọn lásìkò yìí ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tó ṣe pé wọ́n máa nífẹ̀ẹ́ sí, tá dùn mọ́ wọn nínú lásìkò yìí. Àsìkò yìí jásìkò tó ṣe pé ẹ̀yin gangan lẹ fẹ́ ṣàtúnṣe inú mọ̀lẹ́bí, ẹ̀yin gangan lẹ fẹ́ ṣàtúnṣe inú ilé. Ọ̀pọ̀lọpọ̀ mínú yín náà àsìkò yìí lá máa wọ̀nyí bí kẹ́ àwọn àtúnṣe kan nú ilé. Bóyá ibì kan tí aláǹtakùn ti takùn sí ni, jẹun wá gbọ́n gbogbo ẹ̀ dànù. Bóyá bẹ́ẹ̀dì kan lẹ̀ gbé dáadáa, jẹ́ ká tún kọrí ẹ̀ báyìí. Gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe ní ọjọ́ tòní, gbogbo ẹ̀ lá wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ yín lénìí. Ẹ rí dájú pé àyíká yín wà lálàáfíà, ó sì wà ní ìmọ́tótó. Ìbàjẹ́ láyìíká ibi iṣẹ́ náà kí ire lè wọlé fún yín dáadáa lénìí. Ìrẹ́pọ̀ tó dánmọ́ máa wà láàrin ẹ̀yin àti family lọ́jọ́ tòní. Ẹ bá mọ̀lẹ́bí ṣe, ẹ bẹ́ bí ẹ bára ṣe lọ́jọ́ tòní, kò sí wàhálà. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú. Ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àtàwọn èèyàn ó máa já gere dáadáa lọ́jọ́ tòní. Àsìkò ìjásìkò tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ṣọ́rọ̀ sọ, ẹ máa ṣọ́wàwò, ẹ kíyèsára pẹ̀lú ìbínú òjijì lásìkò yìí. Ẹ jìnnà sí ìbínú òjijì lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ bá mọ kúlẹ̀kúlẹ̀ ẹ má take it too personal, ẹ má fi bínú ju bó ṣe ẹ lọ. Ẹ sì rí dájú pé jìnnà sí iyèméjì lásìkò yìí, torí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè fẹ́ ní lack of clarity bákan nípa àwọn nǹkan tẹ́ ẹ máa rò tó ṣe é pẹ̀ ní gígò. Ẹ má ṣe iyèméjì rárá. Pàápàá tẹ́ bá ti ń ṣe iyèméjì lórí ìwà kan àbí lórí nǹkan kan tí èèyàn kan wù, ẹ ronú dáadáa nípa ẹni náà, ẹ ro dáadáa nípa ẹni náà. Ṣùgbọ́n èèyàn ò ní kẹ́ finú tẹ́nikẹ́ni, èèyàn ò sì ní kẹ́ gbára lẹ́nikẹ́ni. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní, kẹfẹ̀lẹ̀ ṣe kéènì lè lọ dáadáa. Èèyàn bá nílò àmọ̀ràn yín, ẹ sọ̀rọ̀ lè ṣókí, ẹ má sọ̀rọ̀ àsọjù, ẹ má sọ secret yín jáde láti fi tọ́yàn sọ́nà lọ́jọ́ tòní. Ẹ bí mo ṣe wà yìí, ìgbà màkọ́lé àkọ́kọ́ mi, báyìí ló ṣẹlẹ̀, báyìí ní kíní kan. Ẹ jìnnà sí gbogbo irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lásìkò yìí. Ẹ ń líkì secret yín nìyẹn, wọ́n sì lè fi yẹn dá ọ̀tá yín lágara ní àsìkò yìí. Kí ẹ kíyèsára púpọ̀. Ẹ ní rí jàǹbá, ẹ ní wàhálà, ẹ ní rí ìdààmú. Ẹ pa secret mọ́, ẹ ṣọ̀rọ̀ sọ láwùjọ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó sọ̀rọ̀ jáde, torí ẹ̀yin lohùn báyìí tó bá ti jábọ́ kò kì í ṣe é kó. Ẹ ronú jinlẹ̀ lórí gbogbo nǹkan tí ẹ bá máa sọ jáde fún àwọn ènìyàn lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ ẹni máa lágbára lọ́jọ́ tòní. Ẹ lè fi béèrè oore, ẹ lè fi béèrè ìrànlọ́wọ́, ẹ lè fi ṣe prayer lénìí, kò sí wàhálà. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Ọjọ́ tọ́pọ̀lọpọ̀ yín máa wò pé ẹ nílò owó fáwọn kankan. Owó báyìí ló máa wà lọ́kàn yín púpọ̀. Mo nílò owó. Gbogbo eléyìí gangan ló máa wà lọ́kàn yín púpọ̀ lásìkò yìí. Bí ìgbà pé ẹ nílò owó fáwọn kankan lásìkò yìí tó sì wà urgent gidi gan, tó ṣe é pé máa wòye síbẹ̀ ìfẹ́ plan ẹ̀ báwo mo ìfẹ́ ṣe. Ó lè jẹ́ gbèsè kan nìmí inú yín fẹ́ san padà. Ó lè jẹ́ àwọn kankan lẹ nílò láti fowó ṣe urgent lásìkò yìí tó dàbí ìgbà pé bóyá ẹ ti dáwọ́ ẹ̀ pamọ́ tẹ́lẹ̀ tẹ́ ti wá lò nínú ẹ̀ tẹ́ ń wò pé fẹ́ wá bóyá fẹ́ pẹ̀kan padà. Ẹ rí dájú pé ẹ plan ara yín dáadáa, ẹ fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lénìí, torí látara ti tẹpá mọ́ṣẹ́ yín lẹ ti fẹ́ róore lénìí. Kò sí fàkànbì kan,
kò sáǹfààní kan bì kan ju àtẹ́lẹwọ́ yín lọ, torí àtẹ́lẹwọ́ yín báyìí kò ní tàn yín jẹ rárá. Ẹ fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní kẹ́ lè róore gbámú. Ẹ bá ṣe fálẹ̀ mọ́ṣẹ́ sí ilẹ̀ ṣe róore gbámú sí. Ẹ wá tún kíyèsára pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa kówó lé lórí lásìkò yìí. Ẹ má nànà àpà lásìkò yìí, kẹ́ kíyèsára, torí nínànà àpà yìí ó lè padà lead sí regret. Ó lè padà dín pé ẹ fẹ́ nídìí kókó nǹkan tẹ́ fẹ́ fowó ṣe gangan táwa dàbí ìgbà pé mo ti fowó yìí padà ra bọ́gà, mo ti fi ra kúlíkúlí àtẹ̀pà lánàá òde yìí, kò jẹ́ kí n ráyè láti tún fowó yẹn ṣe nǹkan yìí mọ́. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ó dára kí ẹ tewó jọ, ẹ fi ní save dáadáa fún àǹfààní ìwúlò àwọn nǹkan tẹ́ máa nílò ní àìpẹ́ ọjọ́ yìí. Ẹ save, ẹ má fọwọ́ mẹ́wàá jẹun lásìkò yìí kó dára. Ẹ bá tẹ̀lé ilé kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, kò sí àlọ́ dáadáa. Relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lẹ́ni tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 20 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ wá jẹ́ oníṣẹ́ ọwọ́, tẹ́ nílò spiritual work láti jẹ́ kí iṣẹ́ yín boost kó ní ìdàgbàsókè. Spiritual kit wà fún yín dáadáa, ó wà ń kalẹ̀. Fẹ́yìn tẹ́ jẹ́ oníṣòwò, tẹ́ ń fẹ́ kọjá túbọ̀ máa yá, kí gbogbo nǹkan túbọ̀ máa lọ dáadáa, kí kọ́sọ́mà máa wọlé wìtìwìtì lọ́tùn lósì. Spiritual kit yín wà ńlẹ̀ fún títà. Fẹ́yìn tẹ́ jẹ́ oníṣẹ́ ìjọba, ẹ wò pé ó yẹ kó tiẹ̀ promote mi. Mo fẹ́ promotion lẹ́nu iṣẹ́ yìí, mo fẹ́ gbogbo èèyàn gba tèmi níbi iṣẹ́. Spiritual work tí yín náà ó wà ńlẹ̀ pẹ̀lú. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.